Abby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì wípé a kò bójú ọjọ́ ṣe rí. Èmi àbúrò yín ọmọ yín olólùfẹ́ yín Dr. Abby's Talk Show ayé ọpẹ́ yọ ṣó yọ lọ́dọ̀ ti yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ fún wa ni. A ní mo sáré ọmọ onígbòkó ọmọ káwa mọ́lé. Èwo la mú wa fún wa? Èwo la mú wa fún wa ní ọjọ́ títí òní? Lórí báwo ni a ṣe fẹ́ gbé ìgbésí ayé ìrọ̀rùn, òun la ṣe wà ní orí ẹ̀. Eléyìí dẹ̀ kàn wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà àti gbogbo àwọn tọ́lọ́run padà lọ sí ìṣẹ̀ṣe àti ẹni tó nígbàgbọ́ nínú ẹ̀sìn yòówù kẹ́lẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀. Bọ́ eléyìí ta fẹ́ sọ̀rọ̀ lé lórí ó dá ní orí oníṣẹ̀ṣe fún ìkìlọ̀ tó lágbára, ìkìlọ̀ tó jẹ́ wípé a gbọ́dọ̀ fi ojú parẹ́, ìkìlọ̀ tó jẹ́ wípé ta bá fẹ́ àlàáfíà, ta bá fẹ́ omi àlàáfíà láti bù fún àwọn ọ̀rẹ́, ojúlùmọ̀, aládùúgbò wa, òun ni eléyìí ló wà fún. Màá bẹ̀ wá, máa rọ̀ wá, ẹ̀yin brọ́dà mi, sísítà mi, ìyá mi àti bàbá mi, mi ò ní jẹ́ kí nǹkan ta fẹ́ sọ̀rọ̀ lé lórí mi ò ní jẹ́ kó pẹ́ rárá, so that a máa lè fi ṣọwọ́ fún àwọn tó wà ní orílẹ̀-èdè wa nílẹ̀ Yorùbá àti lókè òkun náà. Ẹ ṣé gan ni, ẹ máa bá mi ká lọ. Àǹfààní ńlá rèé láti ilé-iṣẹ́ Serimas Homes and Apartments fún gbogbo ẹ̀yin arìnrìn-àjò nílẹ̀ yìí àti láti òkè òkun wá sí ilẹ̀ Nàìjíríà pẹ̀lú owó tí kò gani lára láti fún ara ní ìsinmi aláìlẹ́gbẹ́. Fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fún ara ní ìsinmi pẹ̀lú àwọn ohun amáyédẹrùn bí ìyàrá ọlọ́yẹ́, íńtánẹ́ẹ̀tì, ilé ìdáná àti àyíká tó rẹwà. Bákan náà, àǹfààní yìí wà fún ẹ̀yin tó fẹ́ darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ààyè tó dàbí ilé ẹni ni. Fún àlàyé ẹ kàn sí ilé-iṣẹ́ Serimas Homes and Apartments ní nọ́mbà 2F Akérèlé Extension Sùúrùlérè, Lagos, Nigeria. Ẹ pè 08066710843 tàbí 08149737740 tàbí +44 789 795 8178. Now, ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Màá fẹ́ ká farabalẹ̀. Fídíò méjì péré òun ni mo fẹ́ play lórí nǹkan yìí. Mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá wo àkọ́kọ́, tẹ́ ẹ̀ bá wo ẹ̀kejì, àlàyé mi ò ní yé yín dáadáa. Bọ́ ibi tí mo kọ́kọ́ fẹ́ gbà wọlé, ẹ jẹ́ kí a kọ́kọ́ lọ wo fídíò yìí náà. Ẹ ṣé. Kábíyèsí. Bẹ́ẹ̀ ni bàbá. Àṣẹ Olódùmarè. Àṣẹ Olódùmarè. Àṣẹ bàbá. Kábíyèsí. Àṣẹ bẹ́ẹ̀ ìrè dáwọ̀ sílò ní àṣẹ bẹ́ẹ̀. Orúkọ ọmọ náà máa jẹ́ ẹ̀gbọ́n lọ. Ìbánihàn. Adéadún. Adébọ̀dé. Bábọ̀dé. Àyìnlá. Ayọ̀ọ́lá. Àjọ̀ọ́lá. Ọláyẹmí. Ayọ̀bámi délé ọmọ bọ́lá bá tu àgbẹ̀. Ọwọ́ ni wọ́n tún ẹni wá. Ìwé.
máa ṣe nílẹ̀ ẹlẹ́mi iṣẹ́ ṣe tó wà owó kan ẹ fún lè rọ ọmọ kò má kẹ̀kẹ́ sínú. ìjẹ́jẹ́ ni máa jẹ́ nílẹ̀ ayé mi. ṣẹ́yìn ń pọ̀ lọ́rùn ṣàwọ̀ pàkọ́dá iṣẹ́ ṣe tó wà tọ̀sí ara rẹ̀ rẹ̀ gbọ́dọ̀. ẹni tó jẹ́ wá lógun lẹ̀dá òní fọ́ ẹni tó ṣe kú. ẹ dúró sójú kan, ẹ dúró síbi kan. Now, mo kí ìyá wa, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Ẹ máa rí nǹkan tí àwòrán tí mo fi wọ̀nyí yìí wípé wọ́n ṣe ìkómọ yẹn ní ìlànà tán ní ìgbàgbọ́ sí. Ẹ rí orúkọ tán fún ọmọ wọn. Ẹ dẹ̀ rí wípé kò sí ẹlẹ́sìn míì ńbẹ̀. Ṣẹ rí pé wọn ò mú àmúlùmálà. Bó ṣe wù wọ́n, òun ló ṣe ìjọba wọn. Tí èèyàn kankan ò dẹ̀ ní ẹ̀tọ́ láti bú wọn. Torí pé àwọn òyìnbó gan, wọ́n máa ń rí wa gẹ́gẹ́ bí aláìmọ̀kan. Tó bá béèrè lọ́wọ́ òyìnbó, kó sọ fún wípé for example nsìn pé àmì kó béèrè pé kí lorúkọ ẹ kó lámìínà. Á wá béèrè pé kí ni meaning àmínà? Wípé orúkọ ẹ̀sìn tí mò ń ṣe ni. Ẹ̀sìn tó ń ṣe ẹ̀yin ò lórúkọ tàbí nǹkan kan something like that. No torí ẹ̀sìn tí mò ń ṣe mo láti jẹ́ orúkọ. Okay good fine. Kò yé yín sìn. But níbi tá a lọ́wọ́lọ́wọ́ tá a wà torí irú nǹkan bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ sí àwọn òyìnbó. Àwọn náà ti jẹ́ orúkọ ẹ̀sìn tán mú wá fún wọn rí. Tó bá béèrè ní ọwọ́ ọmọ òyìnbó tán ń bí lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ máa rí wípé orúkọ nǹkan tán ń jẹ́ kán tó gbé ẹ̀sìn dé wá fún wọn. Òun náà padà ń sọ àwọn ọmọ kéékèèké tán ń bí ńsìn. Torí pé àwọn fúnra ara wọn gan, àwọn ti rí wípé òkè ẹ̀sìn tẹ́ gbé wá yìí, a fẹ́ fi sílẹ̀ fún yín. Ẹ jẹ́ ká wá fèsì bá ṣe nígbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ jẹ́ ká fèsì ẹ̀. Tí ò dẹ̀ séèyàn kan tó lè bú wọn, tí ò séèyàn kan tó lè mú wọn sí, bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kó rí.
pẹ̀lú ẹni tó bá nígbàgbọ́ nírú nǹkan tó ń ṣe yìí. Ẹ wo àwọn tó ń jó yẹn, tí òyìnbó bá rí inú wọn máa dùn ni, wọn máa wí pé oh my God, wo bóyá pààrọ̀ aṣọ, wo bóyá change aṣọ, wo bó ṣe jó. Ìṣòtò òyìnbó lè bọ́ síbẹ̀ gan kó tún máa dún lóhùn fẹ́ máa bá wọn jó. Àwọn ẹ máa fà á padà ní pé no èèyàn gbọ́dọ̀ lọ àwọn nìkan lọ láti jójó yẹn or something like that. Ibi tí mò ń lọ kọ́ nìyẹn o. Irú ìsìn orúkọ tán fún wọn bẹ̀ ń sìn, a gbọ́ meaning ní orúkọ, because ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà ẹ̀sìn tó ń mú wá fún wa òun là ń jẹ́ orúkọ wọn, à ń jẹ́ orúkọ ìṣẹ̀ṣe àwọn ìran ibòmíì ni. Ayọ̀kẹ́mi, Ifáfúnṣọ́, Olúwabùsọ́lá, Kọ́láwọlé, gbogbo àwọn orúkọ yẹn tó jẹ́ wípé tó bá pè fún wa gan ó ní meaning. Àwọn ẹ̀sìn kan wà tó jẹ́ wípé kó tó di ìgbà tí wọ́n ní òrìṣà nínú ìlú wọn, ìgbà tó òrìṣà wà nínú ìlú wọn, ní ìran wọn, òun náà ti ń jẹ́ orúkọ yẹn, òun náà dẹ̀ ló ń jẹ́ títí dè ní eléyìí, òun náà dẹ̀ là ń bá wọn jẹ́, tí àwa ń sọ wípé à ń jẹ́ orúkọ ẹ̀sìn. Whereas tí ò ń ṣe pé gbà tán gba ẹ̀sìn yẹn, tí wọ́n wá mú ẹ̀sìn yẹn dé, tí ẹ̀sìn yẹn tó sọ̀kalẹ̀, wípé òkè láti ìgbà tẹ́sìn yẹn ti sọ̀kalẹ̀, orúkọ tí ẹ̀sìn yìí tó wá sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀sìn yẹn nìyẹn. No! Wake up alert ló jẹ́ fún wa. Ẹni tó bá wish láti jẹ́ orúkọ yẹn, you are free to do so. But ẹni tó bá rí pé lóhun èṣù tọ̀ mí wá lóhùn òun láti jẹ́, a ní ìdá ti pẹ̀gàn ẹ̀, a ní ìdá ti yín mú lọ lórí. Torí ẹ̀ la ṣe sọ wípé a ní ìdá ti bó ẹ̀sìn ara wa. Ẹ fi ọmọ èṣù sílẹ̀. Ẹ̀yin náà sọ wípé èṣù jẹ́ ìran ni. Òyìnbó dẹ̀ ló dé tán wá sọ wípé èṣù ń kọ́ o, Sátánì ni kẹ́ ẹ máa pè é. Àwípé Sátánì ni èṣù jẹ́. Wọ́n wá translate ẹ̀ fún wa pé èṣù ni. Whereas èṣù yẹn gangan bí òjíṣẹ́ ṣe wà lọ́dọ̀ titi wọn, tí àwọn òjíṣẹ́ yẹn lórúkọ, bẹ́ẹ̀ náà ni àwọn èṣù Ògún, Ọbàtálá, Ògún, nǹkan láti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, làwọn náà jẹ́ ìran kan tó jẹ́ pé àwọn náà lórísun tiwa. Tó bá wá jẹ́ pé àwa ò nígbàgbọ́ nínú ẹ̀sìn tán gbé wá, ọ̀tá bá lọ́wọ́ wọn, a ní ìdí láti máa bú wọn. Torí pé ó yẹ ká ti wá mọ̀ ń sìn wípé ó yẹ ká dẹ́kun ìwà àbàjẹ́, ó yẹ ká dẹ́kun àti máa da àlàáfíà ìlú rú, ká jẹ́ kélégún ṣe é gún ẹ̀, kọ́lọ́ṣun ṣọ̀ṣun ẹ̀, kí mùsùlùmí ṣe mùsùlùmí ẹ̀, kí kìrìsìtẹ́nì ṣe kìrìsìtẹ́nì ẹ̀. Ẹni tí ò nígbàgbọ́ lórí nǹkan kan ká jẹ́ kó rí ilé ayé wa. Brọ́dà mi àti sísà mi, kí ọ̀rọ̀ mi má bàa pọ̀ jù lórí wípé wọ́n ní lélẹ́yìí jẹ́ ìpè sí àkíyèsí ni pàápàá. A lè pè ní ìpè sí àkíyèsí, ó lè má jẹ́ wọ́n ní, it's not wọ́n ní, ẹ má jẹ́ ká lo wọ́n ní, wípé àkíyèsí fún àwọn oníṣẹ̀ṣe, àkíyèsí fún àwọn oníṣẹ̀ṣe. Ẹ jẹ́ kí a jẹ́ kó gún omi. Fídíò yìí ń sìn lẹ máa fi mọ kí ni ogun ta fẹ́ jẹ́ kó mí nínú ẹ̀ ká tó sọ̀rọ̀ lé lórí. Ẹ ṣé. Ó lè kàn. Ẹlẹ́tù ojú àlà. Ó lè kàn. Ṣé rírú eléyìí báyìí sìn? Ṣé rírú eléyìí ń sìn, brọ́dà mi àti sísà mi, ṣé mọ̀ wípé àkíyèsí ńlá ni. Mùsùlùmí tó bá fẹ́ kírun kò ní gbé aṣọ eégún wọ̀ kó sọ wípé òkè o, torí pé eégún wà nídìílé wa o, ẹ jẹ́ kí n gbé lọ sí ibi tán ti ń kírun o, kí n wá lọ kírun bẹ̀. Kò ní rí bẹ́ẹ̀. Brọ́dà mi àti sísà mi, ẹ bá wa share fídíò yìí. Àwọn tó bá ń ṣe irú nǹkan báyìí, àsìkò ti tó. Ìwọ tó bá fẹ́ jẹ́ ọ̀ṣáká jẹ́ ọ̀ṣáká, ìwọ tó bá máa jẹ́ òṣoko jẹ́ òṣoko. A fi nǹkan yìí fi ń da àlàáfíà ìlú rú ni. A fi nǹkan yìí a fi ń da àlàáfíà orílẹ̀-èdè rú ni.
mo dẹ̀ mọ̀ wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run ká tó rí bóyá bíi 6 months ń sìn àwọn ìjọba náà máa lè dá sí i níbi tí ọ̀rọ̀ ẹjọ́ ta lọ́lọ́run tó ń lọ wípé kóníkálukú kó fèsì ẹ̀sìn tiẹ̀, má bú bàbá èèyàn kan kí bàbá èèyàn kan náà kó má bàa bú bàbá ìwọ náà. A need àti faith láti máa ta sí ẹ̀sìn ẹlẹ́sìn. Irú nǹkan tí àwọn ẹni yìí tán ṣe ń sìn ẹ fi sí comment section, ṣé nǹkan tó wà òkè ni tàbí kò wà òkè? Tó bá tiẹ̀ jẹ́ pé ó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ ó ti tó àkókò tá à ń láti fọ ọwọ́ ọmọ wa sábẹ́ aṣọ, ó ti tó àkókò tá à ń láti níbẹ̀rù Ọlọ́run tó bá jẹ́ lótìtọ́ àti òdodo. Ìwọ tó bá jó níṣẹ̀ṣe ló sọ wípé o lọ́lọ́run, ìwọ tó jẹ́ kìrìsìtẹ́nì tó sọ pé o lọ́lọ́run, ìwọ tó sọ pé mùsùlùmí tó sọ pé o ní Ọlọ́run, à ń láti respect ara wa torí pé kí ni mùsùlùmí kankan tó bá rírú eléyìí inú ẹ̀ ò ní dùn sí. Bí ìgbà tó o mọ̀ wípé nǹkan tó hàn fẹ́ ni, nǹkan tó hàn láìkì ni, nǹkan tó hàn nífẹ̀ẹ́ sí ni. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn hàn ní kó légún kó má ṣe égún, bọ́ má wàá gbé ẹ̀kún eégún kó wá fi máa display kó fi máa kírun ní public. Àpẹẹrẹ wo la fẹ́ pè? Ṣé ó wà nínú ẹ̀? Tó bá tiẹ̀ wà nínú ẹ̀sìn yìí gan, kírun ẹ nínú ilé tó fẹ́ kí yẹn ṣe nínú ilé. Má fi da omi àlàáfíà àdúgbò rú, má fi ṣe irú nǹkan báyìí ní public. Torí tí mùsùlùmí náà táwọn náà bá ṣe nǹkan tí ò dáa fún àwọn ẹlẹ́sìn míì so that a lè lẹ́nu láti sọ, tí kìrìsìtẹ́nì náà tó bá ṣe nǹkan tí ò dáa fáwọn ẹlẹ́sìn míì a lè lẹ́nu láti sọ. Bọ́dà mi àti sísà mi, ìyá mi àti bàbá mi, ẹ fi sílẹ̀ nínú comment section irú eléyìí tá rí tó bá ti ń ṣẹlẹ̀ rí, ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ wípé ẹ má jẹ́ kó tún máa wáyé mọ́ kí àlàáfíà kó lè jọba ní orílẹ̀-èdè wa ilẹ̀ Yorùbá. Ọlọ́run á tún wa ṣe, Ọlọ́run á gbàdúrà wa. Èmi tí mò ń sọ̀rọ̀ kò ń ṣe wípé bóyá mo gbọ́n tán, bọ̀ níwọ̀nba làákàyè tí mo lè fi gbé ọ̀rọ̀ yìí kalẹ̀, òun ni mo ti fi gbé kalẹ̀. Àdẹ̀ ní fẹ́ jẹ́ kó pọ̀ so that a lè share, a lè dé ara ilé, a lè dára oko wípé enough is enough, enough is enough. Kó oníkálukú kó fèsì ẹ̀sìn ẹ̀, kí oníkálukú ṣe kí ni kó fi gẹ́gẹ́ bí òfin ilẹ̀ Nàìjíríà tó fi àyè gba mùsùlùmí, kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn ìṣẹ̀ṣe. Àti ìwọ tó bá sọ wípé o ò ṣe ẹ̀sìn, òfin orílẹ̀-èdè Nàìjíríà ó fi gbà. Àti ìwọ tó bá nípinnu wípé òkè oníṣẹ̀ṣe ni mí, mo fẹ́ lọ máa jẹ́ kìrìsìtẹ́nì nsìn, tí ò sí èèyàn kankan tó yẹ kó mú ẹ lọ́wọ́ because òfin fi àyè gbà á. Nàìjíríà ò kì í ṣe orílẹ̀-èdè tó jẹ́ pé ẹlẹ́sìn ẹyọ kan náà ni, but a ń láti respect ara wa nípa ọ̀rọ̀ ẹlẹ́sìn dé. Ó ti dé ojú ẹ̀ báyìí nsìn. Bọ́dà mi àti sísà mi, èmi àbúrò yín, ọmọ yín, olólùfẹ́ yín, Dr. Zabby Talk Show Àyè Ọpẹ́ yọ. Mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run àyè ọpẹ́ á máa yọ fún gbogbo wa ni. Ọ̀n ní ròkú ọmọ wọlé, ọ̀n ní ròkú ọmọ jáde fún wa, à ní gba lẹ́tà ọ̀fọ̀, à ní dààmú ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ilẹ̀ Yorùbá ó máa tù ní agbára Ọlọ́run, ó máa tùbà, ó máa tùṣẹ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Gbogbo rògbòdìyàn tó ń lọ ẹ̀, mo mọ̀ pé lẹ́yìn ohun gbogbo ọpẹ́ la máa dá. A máa padà di ọ̀rẹ́, a máa padà gbọ́ra wa ní àgbọ́yé ni. Báwo lórílẹ̀-èdè wa, báwo ló ṣe máa dáa? Mo mọ̀ pé òun ló yẹ ká pawọ́pọ̀ láti máa sọ, láti máa ṣe àpẹẹrẹ rere torí àwọn ọmọ tó ń bọ̀. Mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run á tọ́ wa sọ́nà, Ọlọ́run ò ní ṣì wá lọ́nà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá máa ṣe mùsùlùmí tó bá ti ní lákọọ́lẹ̀ kó tó wá sáyé ni, ó ti wà lọ́wọ́ oníkálukú á jẹ́ mùsùlùmí kó tó jáde láyé. Ẹni tó dẹ̀ máa jó níṣẹ̀ṣe kó tó jáde láyé tó bá ti wà nínú àkọọ́lẹ̀ ni. Ọlọ́run dẹ̀ gbọ́n ju gbogbo wa lọ. Àdẹ̀ ní jábọ̀ fún èèyàn kankan bí ò bá ń ṣe Ọlọ́run. Ẹ jẹ́ ká fi ìfẹ́ lò. Ìfẹ́ ni mo lè fi pè ẹ́ sínú ẹ̀sìn mi. Ìfẹ́ ló lè fi pè mí sínú ẹ̀sìn ẹ. Ìwà rere òun ló lè fi pè mí. Kò ń ṣe pé ká máa búra wa, orí ẹ pé, orí ẹ da, orí ẹ ṣe kinní kan, ìwọ ò mọ Ọlọ́run sìn, ìwọ ò ṣe kinní kan. A ní ìdẹ nínú sáà tá a wà nínú èyí, especially bí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa bó ṣe ń rí lọ́wọ́lọ́wọ́. Eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, ọmọ èèyàn gan ò fọhùn bí ènìyàn. Ẹ jẹ́ ká fèsì reality. Á dáa fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. God bless you. Bye for now. One love.
Àǹfààní ńlá rèé láti ilé-iṣẹ́ Serimas Homes and Apartments fún gbogbo ẹ̀yin arìnrìn-àjò nílẹ̀ yìí àti láti òkè òkun wá sí ilẹ̀ Nàìjíríà pẹ̀lú owó tí kò gani lára láti fún ara ní ìsinmi aláìlẹ́gbẹ́. Fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fún ara ní ìsinmi pẹ̀lú àwọn ohun amáyédẹrùn bíi ìyàrá ọlọ́yẹ́, íńtánẹ́ẹ̀tì, ilé ìdáná àti àyíká tó rẹwà. Bákan náà, àǹfààní yìí wà fún ẹ̀yin tó fẹ́ darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ààyè tó dàbí ilé ẹni ni. Fún àlàyé ẹ kàn sí ilé-iṣẹ́ Serimas Homes and Apartments ní nọ́mbà 2F Akérèlé Extension, Sùúrùlérè, Lagos, Nigeria. Ẹ pè 08066710843 tàbí 08149737740 tàbí +44 789 795 8178. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.